tani gángan aláṣeyọrí. afọyára àti gbọ́ pé ẹni bá kọ́lé ẹ kí kó ṣe. ẹ kí ẹni tó níyàwó dáadáa. ẹni tó rí ìyàwó fẹ́ ẹ kí kó ṣe. ẹ kí ẹni tó rí ọkọ fẹ́ ẹ kí kó ṣe. ẹ kí táwa ni aláṣeyọrí ẹ̀dá. man bana baytan la yabla wala yahdum. barista ẹni tá a lè pè ní aláṣeyọrí man bana baytan ẹni tó rí ilé kọ́ la yabla ilé tí ò lè wó. wala yahdum. ilé tí ò lè gbó ilé tí ò lè wó ẹni tó rí ilé tí ò lè wó kọ́ táwa lẹni náà. ta lẹni. ilahi anta lil ulama'i auna. káfarabalẹ̀ dáadáa káfarabalẹ̀ dáadáa. fakun li shaykhi Sulaiman auna. sí tí ó gùn la fẹ́ ṣe àmọ́ bẹ́ẹ̀ bá farabalẹ̀ yóò ra àǹfààní tó. ilahi ọlọ́run ọba wò abẹ̀wò ọlọ́run. anta lil ulama'i jarun. ìwọ lọ́ba tó ti pé ìwọ lọ́ba oníyì tó o máa ń pín fẹ́ ni ó bá wù ọ́. fakun li shaykhi Sulaiman jahan. ọ̀pọ̀ abiyamọ tí ń bẹ yí àyín ìwọ náà tẹ́wọ̀ ọmọ ọlọ́mọ wọn ń ṣàdúrà fún yìí. ilahi bámi rẹ bá ṣe ga jù dáadáa àwọn ọmọ tiẹ̀ náà ga. anta lil ulama'i hisnun. ọlọ́run abẹ́ ọ́ àfitítóbi bì ọ́ afẹ́fẹ́ra fakun li shaykhi àti fún wọn níyì. Sulaiman hisnun. ẹ dákun já sí àmín. ilahi ọ̀dọ̀ bísí débi kọ́ ọmọ rí àmín ṣe. anta lil ulama'i izzun. bàbá wa ọlọ́run ti daṣọ bò yín ọlọ́run mọ̀ sí àkókò fakun li shaykhi Sulaiman izzan. ìwọ náà tẹ́wọ̀ rẹ méjèèjì. ilahi ọba alágbára ọba tí ò sírò rẹ tí ò sì ní sí láíláí. anta lil ulama'i fadilun. láfẹ́ ni ó wù ọ́ ti pé fún màlánà. fakun li shaykhi Sulaiman fadila. ilahi anta ta'lamu ma bi nafsi wa ta'lamu ma. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر لأكي بالأكي والهادي إلى صراطك المستقيم آمين. وعلى آله يكن قدره ومقداره العظيم آمين يا الله. لا إله إلا الله 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 إلا الله. ìwọ náà bá mi ọlọ́run bá ń bẹ lára rẹ̀ máa bè sọ́tún máa bè sósì. Allah la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha illa Allah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni tọ́lọ́run bá fún láyè níbí báyìí ẹ jẹ́ á sọ pé a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. mọ́tò BDG 438 HP ẹni bá ní kó jáde síta. méjì náà lèèyàn ẹni tó gbé ìdùnnú wá bí báyìí àtẹni tí bànújẹ́ wà lára rẹ̀ a máa lè mọ̀ tó ló wọṣọ
akramakumullah. àlè dáàmà. méjì náà lè yàn ẹni tí oore wà lọ́wọ́ ẹ̀ tí ò fẹ́ kó bọ́ àti ẹ̀dá tí ń wá kébòlì mi náà ó sì rí oore gbà. azzakumullahu. méjì náà lè yàn ẹni tá a dá tí wọ́n bí tí òun náà ó bímọ akramakumullah. àtẹni tí wọ́n bí tí ó fi kú ò láyé tí ò ní gbọ́ pa tí ò ní gbọ́ po. Allah. la ilaha illallah. méjì náà lè yàn ẹni tí ó máa kí àwọn èèyàn pé ẹ kú oríire o ẹ kú oríire o ẹ kú oríire o barika o. àmọ́ tí ó fi kú ò láyé wọn ò ní kí òun pé ẹ mọ̀ kú oríire. la ilaha illallah. bada'tu bi bismillahi. BDG 43. walhamdu awwalan. ó bá wa jáde síta nítorí tọ́lọ́hún. ẹ dákun torí ọlọ́run a ní àsìkò ìfẹ́ kí akramakumullah. nẹ́ẹ̀sì yẹn ó pọ̀. afakumullah. Islamic yẹ máa rí barista ẹ̀dá tí ó máa kíyàn kú oríire tí ó fi kú ò láyé wọn ní kẹrin mi pé ẹ kú oríire. Allah. allahu akbar. dákun gbogbo ẹ̀dá tí fẹ́ kí wọ́n kí òun pé ẹ mọ̀ kú oríire nú ọdún tá a wà yá ìdíkẹ́ ọdún yìí ọdún tuntun ni Insha insha Allah. oṣù tá a wà yìí oṣù tuntun ni akramakumullah. ọ̀sẹ̀ tá a wà yìí náà ọ̀sẹ̀ tuntun ni gbogbo ẹni bá fẹ́ kí ayé òun ní àmì dáadáa láyé kó ní Allahu Akbar. Allahu akbar. Allahu akbar. La kabira siwahu. gbogbo ẹ̀dá tuntun gbọ́lẹ̀ kan sí o lè mọ́mọ́ o wọ́n náà máa kíyèsí o. akramakumullah. gbogbo èèyàn náà kọ́ ní oríire ṣe láyé o. gbogbo èèyàn kọ́. àwọn ẹ̀dá kan ó ṣoríire without any stress wọn ò ní dààmú Wọn ò ní ṣe wọn bọ́ wàhálà. ọ̀la ni. masha Allah. àwọn kan ó dẹ̀ ṣoríire pẹ̀lú jàgídíjàgan pé èmi náà gbọ́dọ̀ là Túláàsì. mo gbọ́dọ̀ níláárí wọn ó dààmú lóru kò sórun La ilaha lọ́sàn-án kò sórun lálẹ́ kò sórun a lè fi wéra wọn. ẹni tó bá ọlá ńlé àtẹni tí ń ṣiṣẹ́ tó jásí rọ́lá. pé àwọn tó bí lọ́lá ó bá ọlá ńlé àtẹni tó ṣe wàhálà tó láàgùn tó sunkún lọ́lá kò jọra wọn. la ilaha illallah. àwa tá a bọ́ ọlá ńlé la pọ̀ níjòkó yìí Allah. akramakumullah. lágbèjà farabalẹ̀ àwa tá a bọ́ ọlá ńlé la pọ̀ níjòkó yìí táwa náà fẹ́ lọ́lá. Ya adakumullah. gbogbo ẹ̀dá tó mọ̀ pé ìjòkó lẹ̀ yìí tó ń wálé ni òun wá sórí búbẹ̀ òun wá sórí rẹ̀ ni kò ní Allahu Akbar. Allahu akbar. Allahu ẹlẹ́ẹ̀kẹta tájọ wí. méjì náà lè yàn Ya adakumullah. akramakumullah. olóríire àtolórí ibú a lè ṣàfẹ́kù ẹ̀. láíláí. hayyakumullah. ọlọ́run dá àwọn màláíkà dídá tiwọn pé ẹ máa sin èmi ọlọ́run ẹ máa ṣe àfọ̀mọ́fẹ́mi ọlọ́run wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. masha Allah. ó dá ṣètánì náà la'natullahi ìbílísù alayhi. ó dáhùn dídá tiẹ̀ dídá pé òun wáyé wá gbẹ èpè ní kò wá gbọ̀ǹkan méjì. Allah. la'natullahi alayhi. ìwà ń bẹnu èèyàn náà tó já sí pé òun náà ẹni ire ni ó sì wà nú èèyàn tó já sí pé eléri ibú lòun náà. Allah. níjókòó àfàwọ̀ àgbáyára gbogbo àwọn tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléri ibú ò sí nínú wa. kò sí. masha Allah. kò ẹni sí. bá gbà pé òun tóun olóríire lòun. òun èsè lérí ibú kó nawọ́ ó mọ rẹ pé èsè lérí ibú nawọ́ ọmọ ara rẹ. mọ wulẹ̀ wọn túláàsì kọ́ túláàsì kọ́ wọ́n yìí fọ́ọ̀sì èèyàn fẹ́lẹ̀. wọn yìí fọ́ọ̀sì yàn tó wá mọ rẹ pé èmi tèmi mi sọ lórí ibú dàpọ̀ nawọ́ nawọ́. mo ti wá nọ ní báńkì ọba mi kí Allahu Akbar. Allahu akbar. la kabira siwahu. títóbi ọlọ́run mo fi kí anábì wa Muhammad jallati mahamiduhu wa azza fanahu. èyí tí ó dùn mọ́ lọ́run lójú ní ká sórí rẹ̀ Allahu akbar. èrè wo ní bẹ́ẹ̀ bí kéèyàn sórí ibú èrè kù bàbá wallahi kò sí. èrè wo ló wà bí kéèyàn sórí ibú kò sérè ń bẹ ibú ò akramakumullah. lérè gbogbo ọ̀dá tí ò fẹ́ sórí ibú láyé kó tẹ́wọ́ méjèèjì. kó tẹ́wọ́ rẹ̀ méjèèjì. ní tó wù èmi ò wù ẹ́ tó wù ẹ́ kó wù mí tó wù èmi nìyẹn mi ò fẹ́ sórí bí mo ṣe tẹ́wọ̀ mi. mi n'o fẹ́ sórí o. afáwa yára ẹ tẹ́wọ́ yín dáadáa ni. hayyakumullah. ìmú ọtún láàsì o túláàsì kọ́.
gbogbo èèyàn torí ibú òwú kémi ò fẹ́ sórí ibú kó ní Allahumma salli. Allahumma salli. La ilaha illallah. kò yẹ kí n gbọ́ kankan mọ́ alẹ́ ni tí ò fẹ́ sórí ibú ni kó tẹ́wọ́. òun nìkan là ń bá wí báyìí. ìfẹ́ mi ò fẹ́ kó bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ mọ́ ẹni tí ò fẹ́ sórí ibú kó dákẹ́. ó yẹ ní Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammad. على سيدنا محمد wa ala alihi. وعلى آله wa ashabihi. وأصحابه wa sallim. وسلم. gbogbo ẹni tí ó wá ayé tí oríire ayé rẹ̀ ó bá kalẹ̀ kó ní sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. ẹni pé àwọn àgbàlagbà tí kò ń jòkó yìí ó tún wá sẹ́kù. أكرمكم الله. bàbá wa Mádìbò àgbàlagbà ni wọ́n àfa àgbà ni wọ́n ẹ bá ń pariwo ṣéwù. شيخ àfa wa àgbà Gáúsù Alákà. أدام الله حياته. àwọn aṣíwájú wa náà nìyẹn. أدام الله حياته. ó yẹ kí n máa wò wọ́n báyìí ni mami ṣe rí wọn náà inú mi dùn. أكرمكم الله. mo fi àlùbáríkà yìí kí gbogbo àfa tó wà ní ìjókòólẹ̀ yìí. àlùbáríkà yìí mo fi kí gbogbo àfa tó wà ní tó wà ìjókòólẹ̀ ní yìí. jòkó. حياكم الله. gbogbo àwọn àwa lálàáfà àwa lọ́mọ kí ó ta wà níbí báyìí àní fún ibú gbẹ̀yìn ayé wa. آمين يا الله. Barrister torí tàyẹ̀bù wa Muhammad àsìkò tí wọ́n fún mi ní òde sí táìmù mọ́. kò sí. gbogbo àwọn jẹ̀mọ́ iwájú kọ́mándà Albagawi Sharif bawa mínísítà حياكم الله. Sirul Maktoum àárọ̀ iná la dé adamallahu Bẹ́ẹ̀ni. hayatahu. Èkó ló yẹ kí n wà torí wáàsí kọ́ mo ṣe wálé torí sí yín ni mi wá sí wáàsí حياكم الله. orí pósítà mi rí nìkan kí n ṣe wáàsí ìfẹ́ lẹ́ fi pè mí torí pé ẹ̀ ń ṣe mọ̀lúdì mo fẹ́ wà níbi kan lólùfẹ́ mi torí wáàsí kọ́ ما شاء الله. torí owó kò nà sí kọ́ torí ìfẹ́ ló jẹ́ kí n wá máa padà sí kọ́lágún 6:30 6:40 ní fúláìtì mi padà إن شاء الله. ìfẹ́ mo fi wá bíbá torí wáàsí kọ́ ọlọ́mọ bà ọjà yín jẹ́. آمين. àfàwọn amọ́dé aṣíwájú dáadáa baba alubarika. ọlọ́mọ fi yín ráre. آمين. ajá Amina tó bí rere ìyá dáadáa. ọlọ́run ní jẹ́ wálẹ̀. اللهم آمين. islamic bó ṣe rí sìn ó yà mí lẹ́nu Wallahi. àwọn dé àbí mo ẹ fò ní Ìyá wa náà lẹ́nu. àjọ dé náà ni. àjọ dé ni masha allah. الله أكبر. àmọ́ torí ọlọ́run mo fẹ́ fi ọ̀rọ̀ kékeré kan kalẹ̀ حياكم الله. ọ̀rọ̀ kékeré kan náà mo fẹ́ fi kalẹ̀. ayadakumullah. Mawlana Sheikh Muhammad Kamaluddin رحمه الله تعالى. Habibullahi Al-Adabi رحمه الله تعالى رحمة واسعة. ayé mọ̀ wọ́n ọlọ́run ṣàánú wọn ما شاء الله. kí ló jórí bẹ́ẹ̀. حياكم الله. mo fẹ́ bá mi bẹ́yìn àfa sọ̀rọ̀ o àwọn tá a jọ wá mo fẹ́ bá sọ̀rọ̀ o ayadakumullah. àwọn ọlọ́mọ kí ó bí tèmi. حياكم الله. bẹ́yìn bá ní àfa rẹ̀ tó bá ní mẹ́ńtọ̀ rẹ̀ tó bá ní aṣíwájú rẹ̀ yóò sórí rẹ̀. allah. حياكم الله. má tẹ̀lé àdìsí kan jù má gbára lé jù má tùsí tó yẹ kó tùsí pé mọ̀nà hádàmà kúdìmọ̀ gbogbo ẹni bá sìn àkọ́ni máa rẹ́ nísìn tó bá sin olórí ibú èèyàn ò lè dèèyàn o. allah. لا إله إلا الله. tó o bá sin olórí ibú èèyàn pé mo tán sára rẹ̀ tó o bá tán sára eléré ibú èèyàn tó jẹ́ ọ̀gá rẹ̀ ayé rẹ̀ ò lè dáa. allah. الله أكبر. ojú kan náà lọ wà. kò sí ọ̀nà tó fẹ́ gbé gbà tó bá jásí pé olórí ibú ló mú ní múrísídù rẹ̀ ló mú láàfáà rẹ̀ tó bá jásí pé lórí ibú ló mú ní mẹ́ńtọ̀ rẹ tó wá ń sìn yàwó ó fọbọ́ ó fọ pátá òun fọkọ́ mú ò lè sórí ire kàn fọ lásán ni. لا إله إلا الله. bàbá jọ lórí ibú ló mú. naam ayadakumullah. جاء في الخبر naam أن طالبا جاء إلى أستاذه. Barrister ọmọkùnrin akẹ́kọ̀ọ́ kékeré kan bí tá ń lónù. bí èmi náà ṣe jẹ́ akẹ́kọ̀ọ́ mi ò rí Imam Murtado ajétúmọ̀ Ajétúmọ̀ bí. bí
ọmọkùnrin yìí jẹ́ bí mo ṣe kéré òun náà kéré bẹ́ẹ̀ ó wá jẹ́ akẹ́kọ̀ọ́ tó ńlá kíkanjú. جاء إلى أذتاسه ó wá lọ bá àfa rẹ̀. ما شاء الله náà فقال له يا أستاذي ó ní rí àfa mi. من هو ناجح ó ní man huwa naji'un. في هذا الزمان talẹ́ni tá a lè pè ní aláṣeyọrí nínú gbàtà wáyé. ta ni. talẹ́ni tá a lè pè lẹ́ni tó nàjà tó ṣàṣeyọrí nínú gbàtà wáyé. ta ni aláṣeyọrí. Al-Bagawi. ta ló lórí ire nínú ṣé olówó ni sínú maktub. حياكم الله ṣé àfáà ni aláṣeyọrí ni tàbí ọba àlú. láláṣeyọrí. talẹ́ni tá a lè pè ní aláṣeyọrí ẹ̀dá man huwa naji'un. في هذا nínú الزمان gbàtà náà lọ́wọ́ yìí ta ni. ta ni aláṣeyọrí ẹ̀dá. حياكم الله tẹ́lẹ̀ bí wọ́n pè ó jẹ́ akẹ́kọ̀ọ́. aláṣeyọrí náwó ìjọ náwó حياكم الله kó wá ní ó náwó. gbogbo wa. òní ìwá ni wàá mọ̀ pé bóyá o ṣeyọrí àbò ṣeyọrí mọ̀ bọ̀ wá. Allah. فأجابه الأستاذ إن الناجح من بنى بيتا جميلا àfa wa ń fún lẹ́sì. àfa ni ò rí ẹni tá a lè pè ní aláṣeyọrí òun lẹni tó kọ́ ilé àwòṣífìlà. Allah. ilé tá a wò tí fìlẹ̀ ó rè bọ́ pé àfa yìí kọ́ ilé. ilé ìyanu. gómìnà yìí kọ́ ilé. ọ̀gá mi kọ́ ilé. ẹni tá a lè pè ní aláṣeyọrí. ẹni tá a rò kàn pé ó ní ilé òun náà kọ́lé. náà àkọ́kọ́ nìyẹn. أو تزوج امرأة صالحة ẹni tá a lè pè ní aláṣeyọrí ẹ̀dá òun lẹni tó fẹ́yàwó rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nu. gbogbo ọkùnrin ò bá jẹ́ àfà ò bá jẹ́ olówó ò bá jẹ́ ọmọ kéwú tó bá ti síyàwó fẹ́ o ti ṣòfò. Allah. nínú tí máa ń jẹ́ kí ayé ẹ̀dá ó bàjẹ́ jù láyé ni kéèyàn sí obìnrin fẹ́. La ilaha bí àfà bá illallah. síyàwó fẹ́ tiẹ̀ ti bàjẹ́ káyì. yóò máa gùnkè yóò máa jábọ́. yóò ní pọ́blẹ́mù. bí olówó bá síyàwó fẹ́ yóò tòṣì kẹ́yìn. yóò ní pọ́blẹ́mù. tí ọkùnrin bá ti lè sí obìnrin fẹ́ tí bá ń dáa fún tẹ́lẹ̀ kò lè dáa fún. Allah. إلا tí الله ọkùnrin bá sí obìnrin fẹ́ tí ò bẹ́ẹ̀ ti dáa fún kò ní dáa fún. Allah. أو امرأة تزوجت رجلا صالحا ẹni tá a lè pè ní ẹni tó ṣe é yọrí ó ní ọkùnrin tó fẹ́yàwó rẹ̀. gbogbo ọkùnrin tó bá rí ìyàwó rẹ̀ fẹ́ ẹ kí pé congratulation ó kú àṣeyọrí ayé òkì kódà lọ́wọ́ òkì. الله أكبر torí ilẹ̀ tí ò bá da kò lè soso rí ara obìnrin láti máa rí ọmọ rí amọ̀rọ̀ ọmọ láti rí gidi. dókítọ̀ láti rí gọ́fúnà A rí lọ́yà. láti rí àfà Ee, ìyá tó bí yín da a rí pòfẹ́sọ̀. bàbá yín da ni òní ìfi da báyìí Allah. a kí àwọn tó bí yín pé wọ́n ṣe é. a kí wọn Naam. kú iṣẹ́. أو من كان له ولد صالح àbí ẹni tó bímọ rẹ̀ nínú ẹni tá a lè kí pé ta ni aláṣeyọrí òun lẹni tó bí ọmọ rẹ̀ má bọ̀ wá. نعم ولكن الأنجح منهم من بنى بيتا لا يبلى ولا يهدم kí wàá ní kókó aláṣeyọrí gẹ́gẹ́. kí ni kókó aláṣeyọrí. gbogbo ẹni bá kí ọlọ́run pé Allahu Akbar kò ní sùn òfò mọ́ láyé. الله أكبر ẹ kí dáadáa. الله أكبر kí ọlọ́run kínú mi dùn dáadáa. الله أكبر كبيرا táwa ni aláṣeyọrí. ta ni gángan aláṣeyọrí. afọyára àti gbọ́ pé ẹni bá kọ́lé ẹ kí kó ṣe. ẹ kí ẹni tó níyàwó dáadáa. ẹni tó rí ìyàwó fẹ́ ẹ kí kó ṣe. ẹ kí. ẹni tó rí ọkọ fẹ́ ẹ kí kó ṣe. Ẹ kí. táwa ni aláṣeyọrí ẹ̀dá. من بنى بيتا لا يبلى ولا يهدم barista ẹni tá a lè pè ní aláṣeyọrí Yọrí. man bana baytan ẹni tó rí ilé kọ́ la yabula ilé tí ò lè wó ولا Allah. يهدم ilé tí ò lè gbó ilé tí ò lè wó ẹni tó rí ilé tí ò lè wó kọ́ táwa lẹni náà ta lẹni náà. أكرمكم الله ta lẹni tó rí ilé tí ò ní wó kọ́ ta lẹni tó rí ilé tí ò ní wó kọ́ ta ni ká kí ta ni ká kí. barista sẹ́yìn ni ká kí ni àbẹ́mi ilé tí ò ní gbó. ṣé ká kí obìnrin náà tàbí ká kí ọkùnrin ta lẹni tó rí ilé tí ò ní wó kọ́ ají kọ̀mọ́ndà yá Latif subhanallah yá Latif yá Latif fáànù yóò jẹ́ rí rẹ́ ó mà ṣe o Fáànù ta lẹni náà yá Latif ta lẹni náà.
tó kọ́ ilé tí ò tí ò ní ní wó. wó tí ò sì ní gbó. Naam. أي بيت لا يبلى ولا يهدم. àfẹ́ni ilé tó dájú tí ò ní gbó tí ò sì ní wó ilé tó dájú. tó rẹwà. فقال له الأستاذ ó yá ó yá. من سعد الناس منه. ó lẹni tó sọ èèyàn di olóríire. Allahu Akbar. الله أكبر ó كبيرا. ní èèyàn tó ní impact nínú ayé yẹn. nínú ayé yẹn ẹgbẹ́. ẹ̀yà adakumullah. ẹ wo ayé àfàwọ̀ àgbà Sheikh Muhammad Kamaluddin Habibullah Al-Adabi. رحمه الله تعالى. agbọ́ bẹ́ẹ̀ lẹ́nu àfàwọ̀ national murshid. أدام الله حياته. bàbá tiẹ̀ bá ìtàn abárọ̀bá ìdílé ṣe ẹ̀ wọ́n bá. dẹ̀ jẹ́ àmọ̀ pé àrọ́bá ni bàbá tán. أحسن الله إليكم. wọ́n ní àfàwọ̀ alájí àgbà ń sunkún ìyàwó àfàwọn wa rí wọn pé kí ló ṣe ọ́ tí wọ́n ń sunkún ó ní ìtàfà ń kọ́ mi kò yé mi kò ni yé mi. ìtàfà ń kọ́ mi ò yé mi ni wọ́n ṣe ń kẹsẹ́ẹ̀tì tá a rí i wò ìtàfà mi ń kọ́ mi ni ò yé mi yé mi tó fẹ́ kúnnù. n tó fẹ́ kú nìyẹn ẹ̀yà àdìgàbí adakumullah. ìyàwó wa sọ fún àfà pé ọmọ tẹ nǹkan kí kò mọ iye kò yé. ní sì ń sunkún sì ń dààmú wọ́n sì mú alájí àgbà wọlé wọ́n kọ́ wọn ní kéwù nìkan wọ́n parí ètò ayé wọn pé máa dèèyàn. لا إله إلا الله. Sheikh Taji Adabi wá sí láyé mọ́ lónìí sọ wá kú ta ní jẹ́lẹ̀ Adabi تاج Sheikh الأدب. Kamaluddin kọ́ ní jẹ́lẹ̀ Adabi بني. Tajul Adabi ní jẹ́lẹ̀ Adabi gbogbo ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ sáré yẹn yóò ṣẹ́kù káyì. o lè ṣẹ́kù tó o bá ti ní impact nínú ayé yẹn Confirm. ayé rẹ̀ ò lè dá tó o bá ti ní impact nínú ayé yẹn Confirm. o lè láṣeyọrí tó o bá ti ní impact nínú ayé yẹn subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. فيكون للوام في دايره فيكون للوام في دايره ودا سما لا كن فيكون ودا إلى لا كن فيكون ولا كن فيكون فمسيان فيكون للوام في إذا سوالا كن فيكون لا كن فيكون إدري لا كن فيكون ولا كن فيكون فرمي سيانو Haji Commander. Awọ́dù mínísítà nìyí. Awọ́dù Málàmí Kàmá mínísítà. Afa àwọn òṣèré mi dà. Kábà pìsẹ́ǹtì ẹ̀ fún wa. Cyril Maktoum ẹgbà. Cyril Maktoum. Kó wálẹ̀. Afa Sàdáúná. Ọlọ́jà rí yín pẹ́. Ẹ jọ̀ọ́. Málàmí Kàmá mínísítà. Alhaji Abdulkabir Al-Mukaddam Afukulola. الله عبد الكبير Málàmí Kàmá mínísítà. وهذا الاسم منفقنا Gbogbo ẹni tó bá torí Málàmí Kàmá mínísítà wá ká máa mú owó àwọ́dù náà ẹ jẹ́ ń gbowó náà ẹ má jẹ́ ìsún báyìí sẹ́ ẹ padà ẹ má tì mí bá bàbá ẹ bá ti ní ìsún ẹ má fà mí báwọn rárá ẹnu sẹ́ mi mo wà mo sì mọ tí ń ṣe Málàmí Kàmá mínísítà ẹ lò lẹ́gbẹ̀ẹ́ àwọ́dù náà. Málàmí Kàmá mínísítà ẹ nígbà padà sí ibú. آمين يا الله 50,000 naira. الله أكبر
عبد الكبير àwọn àwọn ni ó sọpọ́tì mọ́làmí kàmá mínísítà. وهذا الاسم منفقنا àwọn ni ó sọpọ́tì mọ́làmí kàmá mínísítà. kúlù 2,000 naira. يعلم بأن 2,000 kálukú máa fi sí kálukú máa fi sí lẹ́ẹ̀kan náà. قد طابق الشأن ọ̀pẹ ọlọ́run alibakawida bàbá Bẹ̀lẹ̀kẹ́ wọ́n ti fi síbẹ̀. عبد الكبير وهذا الاسم منفقنا يعلم بأن نسمع success ẹ bá fi wọ́n sáyé wọ́n wájú bí channel of success. يعلم بأن نسمع قد طابق الشأن ودست مجدا òfin ọlọ́run islamic dà. وعزا سمعك من أجدادك الصالحين خذه بيانا hayọ̀ fi ilé hayati. حياتي hayọ̀ mamati. مماتي tẹ́kùn náà sàlátì. لا إله إلا الله